Ọlọ́run fọlọ́run bẹ̀ ọ́ èèyàn bíi Muhammadu má jẹ́ kó wọ wájú àwọn ọmọ mi o. Èèyàn bíi ànábì Muhammadu sallallahu alaihi wasallam má jẹ́ kó mọ̀nà ọ̀dà àwọn ọmọ mi o. Tí ó lóun wá tọrọ ọmọ ọlọ́mọ ọdún 6 lọ́wọ́ mi tí ó mọ̀ bá mi kó ìbásùn fún ọmọ ọlọ́mọ ọdún 9. Ebi tí mo dẹ́gbẹ̀rẹ̀ àgbà gan kí wọ́n tó kó ìbásùn fún mi gan ọpọlọ mi ò tí ì sẹ́ẹ̀tì. Ọpọlọ mi ò ì sẹ́ẹ̀tì ká má ti lọ́mọ ọdún 9 kí lọ́mọ ọdún 9 mọ̀. Tẹ́mi gẹ́gẹ́ ṣe gan ẹ̀rọ Ọlọ́run bà mí ká má ti ọmọ ọdún 9. Ọmọ ọdún 9 lẹ́fi ó láyé fúnra ọmọ ọdún 9 torí Ọlọ́run. Ẹ tẹ̀lé ní kábọ̀ tẹ̀lé nìyẹn tó dáa èwo nu yín ló lè fa ọmọ yín lẹ́nu fún ìbásùn ọdún 9. Náà irú ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí arábìnrin sọ tán yìí níbi ilé ni kò sọ́lọ́run bá sọ wípé kò sáà nẹ́bì sọ wípé àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀ àwọn náà làwọn tí ayé gbé síwájú tí wọ́n gba ọ̀làjú lọ́dọ̀ wọn lénìí tí wọ́n dẹ̀ ń kọ́ṣe wọn. Àkọ́kọ́ ni wọn náà ní Amẹ́ríkà, ẹlẹ́ẹ̀kejì òun náà ní Britain, àwọn tí wọ́n wá colonize wa ní Nàìjíríà tí wọ́n dẹ̀ fún wa ní ọ̀làjú tí wọ́n sọ wá dẹ̀ tó ń sọ òyìnbó. Kò wá tán síbẹ̀ o, àwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀, àwọn baba ńlá baba wa ńlẹ̀ Yorùbá náà fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ fídíò tó ń bọ̀ yìí. Ọlọ́run fọlọ́run bẹ̀ ọ́ èèyàn bíi Muhammadu má jẹ́ kó wọ wájú àwọn ọmọ mi o. Èèyàn bíi ànábì Muhammadu sallallahu alaihi wasallam má jẹ́ kó mọ̀nà ọ̀dà àwọn ọmọ mi o. Tí ó lóun wá tọrọ ọmọ ọlọ́mọ ọdún 6 lọ́wọ́ mi tí ó mọ̀ bá mi kó ìbásùn fún ọmọ ọlọ́mọ ọdún 9. Ebi tí mo dẹ́gbẹ̀rẹ̀ àgbà gan kí wọ́n tó kó ìbásùn fún mi gan ọpọlọ mi ò tí ì sẹ́ẹ̀tì. Ọpọlọ mi ò ì sẹ́ẹ̀tì ká má ti lọ́mọ ọdún 9 kí lọ́mọ ọdún 9 mọ̀. Tẹ́mi gẹ́gẹ́ ṣe gan ẹ̀rọ Ọlọ́run bà mí ká má ti ọmọ ọdún 9. Ọmọ ọdún 9 lẹ́fi ó láyé fúnra ọmọ ọdún 9 torí Ọlọ́run. Ẹ tẹ̀lé ní kábọ̀ tẹ̀lé nìyẹn tó dáa èwo nu yín ló lè fa ọmọ yín lẹ́nu fún ìbásùn ọdún 9. Náà irú ọ̀rọ̀ tẹ́ gbọ́ tí arábìnrin sọ tán yìí ẹ lè ṣèṣì gbọ́ láyé àtijọ́ kó bí ẹnìkan kan sọ kódà kó jẹ́ ọ̀tá ẹ̀sìn. Kí ló fà á? Nítorí pé kò sáwọn kan tó ń kó wọn lágara kúrò níbi kí wọ́n ka ìwé àbí kí wọ́n ṣe ìwádìí àbí láti mọ nǹkan tó ń lọ ní agbègbè wọn. Ṣùgbọ́n ìgbà tí social media ti dé wọ́n ti di pé àwọn èèyàn ò kàwé mọ́, àwọn èèyàn ò ṣèwádìí nípa nǹkan kan mọ́. Àwọn ọ̀tá ẹ̀sìn wá wò pé opportunity ńlá ńlá rè é jẹ́ ká tètè create ìrújú yìí. Wọn kúkú ní ṣèwádìí náà tẹ́lẹ̀ ká fi ba ojú ẹ̀sìn Islam jẹ́ ká lè fi ba Ànábì wa Muhammad jẹ́. Ṣùgbọ́n ká tó sọ kankan wọ́n ń pe kinní kan ní age of consent lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n pè ní senno rushd. Kí ni Wikipedia pè fún wa? Wikipedia sọ pé age of consent is the age at which a person is considered to be legally competent to sexual acts. Ọjọ́ orí tọ́mọ ènìyàn máa dé tó ṣe pé wọ́n mọ̀ pé ẹni tí ní kápá sí ìbálòpọ̀. Náà tá bá lọ sí ọ̀dọ̀ àwọn Britain wọ́n pe encyclopedia kan lọ́dọ̀ wọn ní Britannica tí àwọn Britain tí wọ́n ń lò. Tá bá tẹ̀ síbẹ̀ yìí pé age of consent kí ló máa gbé jáde fún wa? Between 7 years and puberty there could be consent but not consummation. Ó ní láàrin tí wọ́n bá ti wà lọ́mọdún 7 sí àsìkò tí ó bàlágà ọmọ yẹn lè ṣègbéyàwó ṣùgbọ́n kò lè tí sí ìbásùn bẹ́ẹ̀. At the common law, the marriage of a person between the age of 7, 12 or 14 is in quote. Ó ní níbi òfin ọmọdún 7, ọmọdún 12 àbí ọmọdún 14 ó lè ṣègbéyàwó ṣùgbọ́n ìgbéyàwó yẹn kò tí ì lè sí ìbálòpọ̀ ńbẹ̀. Kí wá ní age of consent ní America? Ẹ jẹ́ ká lọ sí Wikipedia ká wá kọ síbẹ̀ pé age of consent in America. Ó máa gbé wá fún wa nísàlẹ̀ pé in 1880 the ages of consent were set at 10 or 12 in most states. Wọ́n ní 1880 tó ń jẹ́ 19th century ọwọ́ gbẹ̀yìn 19th century. Wọ́n ní ọjọ́ orí tí wọ́n gbé kalẹ̀ fún ọmọ tí a lè sọ pé a lè bá ní ìbálòpọ̀ ní Amẹ́ríkà àbí ọmọ tá a lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó l'Amẹ́ríkà ó ní ọmọ ọdún 10 ní èyí tó pọ̀ jù ní gbogbo àwọn state wọn. Díẹ̀ kékeré báyìí ní àwọn states tó kù l'Amẹ́ríkà òun ni wọ́n mú 12 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lè lójú screen yìí. Òun ni ó jẹ́ pé ọmọ ọdún 12 ni wọ́n gbé kalẹ̀ sí. Wọ́n wá ní with the exception of Delaware, wọ́n pè lókàn ní Delaware ní Amẹ́ríkà. Ọmọ ọdún 12 làwọn gbé títí wọn sí, ọmọ ọdún 7 lọmọ tó lè ṣègbéyàwó ní ọ̀dọ̀ tí wọ́n ní Amẹ́ríkà. 5 years ago ní ọdún 2021 nínú 21st century tí yà wà ń bẹ̀ yìí. News kan gbé ní Amẹ́ríkà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn states tó wà ní USA ni ó allow ọmọ 16 to 17 kó marry. Wọ́n ní díẹ̀ nínú àwọn state tó kù àwọn náà allow kí ọmọ 14 years kó marry. Wọ́n wá ní pé àwọn state kan wà tó ṣe pé àwọn tiẹ̀ fẹ́ wọ dozen àwọn yẹn ò tiẹ̀ ní dédé age kan pàtó báyìí tọ́mọ lè marry. Àsìkò tọ́mọ bá ti marry náà ni ó ṣe kí ni o lè marry. Tá bá wá wo ìsàlẹ̀ káwọ́ paragraph tó tẹ̀lé kí ni wọ́n sọ? Nearly 300,000 minors, àwọn wọ́n pè ní minor, àwọn ọmọ kéékèèké were legally married in the US from 2000 to 2018. Wọ́n fẹ́ wọn ní ṣùlọ́kà ní USA ní àárín ọdún 2000 sí 2018 nínú 21st century táwa ń bẹ̀ yìí náà. Several were as young as 10. Díẹ̀ nínú àwọn tí a sọ pé 300,000 àwọn ọmọ tí wọ́n marry legally yìí wọ́n ní ọmọ ọdún 10 ni wọ́n. Àwọn míì sì kéré ju ọmọ ọdún 10 lọ ní Amẹ́ríkà. Àwa lè ráwọn ẹlòmíì tí wọ́n máa sọ pé kí ló kan ti wá pẹ̀lú Amẹ́ríkà, kí ló kan ti wá pẹ̀lú Britain, kí ló ṣe kíníkan kíníkan. Bóun náà babalá tí wá ti ń ṣe ilẹ̀ Yorùbá làwa ń sọ, ẹ má gbé kíníkan wá sílẹ̀ Yorùbá. Báwọn babalá wa ti ń ṣe òun ni wọ́n fẹ́ bá wa sọ yìí. Éèjì wo làwọn babalá wa gbé kalẹ̀, báwo ni wọ́n ṣe ń fi ọmọ láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Ìwé kan ní The Yorubas of Southwestern Nigeria. William Bascom ló ṣe òyìnbó ni wọ́n lẹ́rí láàrin àwọn Yorùbá yìí. Ó wá sí ilẹ̀ Yorùbá ó dẹ̀ pẹ́ ó dẹ̀ study nípa Yorùbá gan. Ó dẹ̀ àwọn ìwé tó ṣe nípa Yorùbá pọ̀ ó dẹ̀ gba award káàkiri lórí àwọn research tó ṣe. Ìgbà tó wá ṣe àwọn ìwádìí tó kọ ìtàn nípa Yorùbá kalẹ̀
ó wá bá dé ibì kan nínú ìwé yẹn wípé betrothal and marriage báwo ni àti ìfẹ́ mọ́lẹ̀ Yorùbá. Níbẹ̀ ló ti wá sọ fún wa wípé girls were generally betrothed before puberty in former times. Ó ní àwọn ọmọbìnrin wa o wọ́n ti máa ń dá àna wọn kalẹ̀ kó tó di pé wọ́n ti bàlágà rárá. Ó wá ní irú ọmọdún wo tiẹ̀ ní ó tiẹ̀ lálẹ́ sọ pé bóyá ó máa ṣẹlẹ̀ jù. Ó ní often at 5 years of age ọmọdún 5 lọmọbìnrin wa máa wà tí wọ́n ti wá dáná rẹ̀ kalẹ̀. Ó lè lọ bá wọn ní ilé ibi tó ti wá dáná rẹ̀ kalẹ̀ ó sì lè wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Wọ́n ní and sometimes wọ́n ní nígbà míì o they were promised to close friends of their father before they were born. Nígbà míì ẹlòmíì lè promise ọ̀rẹ́ ẹ̀ pé òun fẹ́ fọmọdọ́ rẹ̀ lọ́mọ tí ò tí ì bí. Nígbà míì ó lè promise ẹ̀ pé ọ̀rẹ́ mi tíyàwó mi ó bá lóyún nísìn tó bá ṣe pé obìnrin ni ó bá bí ìwọ ni mo bọ́ bó dẹ̀ lè sọ yẹn abẹ́tìgé náà nù. Ìgbà míì sì ní ó lè jẹ́ pé ìyàwó yẹn wà ní oyún ni kọ́rẹ́ wá ṣe kankan tó tóbi fún wa ní ọ̀rẹ́ mi fún nǹkan tó ṣe yìí yín sì mọ́ ní ọmọ tí ń bẹ nínú ìyàwó mi tó bá yẹ pé abolú bí. Ìgbà ṣe nílẹ̀ Yorùbá nìyẹn wọ́n kọ ìtàn yìí kalẹ̀ ní ọdún 1969 ni wọ́n gbé jáde wọ́n dẹ̀ gbà wọ́ọ̀dì lé lórí. Àwọn baba ńlá wa tí wọ́n sọ̀rọ̀ wọn sínú ìwé yìí sí wọ́n ṣá attribute wọn fi wọ́n ti sí ara ẹ̀sìn kankan but wáyé tó ṣe pé ẹ̀sìn Islam ni àwọn èèyàn máa ń fi irú àwọn ọ̀rọ̀ báyìí ló máa ń fi attack ṣé kò sínú ẹ̀sìn mi ni láláì ní attack ẹ̀sìn kankan but nítorí pé research tí à ń ṣe ẹ jẹ́ ká wọnú Christianity náà wò wọ́n ń pè ìwé kan ní The Story of Civilization Will Durant lórúkọ ẹni tí ó ṣe ìwé náà ó ní volume 4 chapter 30 nítorí sọ̀rọ̀ nípa the morals and manners of Christendom between 7th century and 13th century. 7th century yìí òun ni ọdún tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó fẹ́ ìyá wa Aisha. Wọ́n wá ní pé kí ni àwọn morals báwo làwọn Christian ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń fẹ́ ìyàwó ìbẹ̀rẹ̀ gbọ́n là ń lọ ọ̀dà marriage níbẹ̀ là ń lọ báwo ni wọ́n ṣe ń fẹ́ ìyàwó ní century yẹn tó fi di 13th century. Nínú ibẹ̀ náà lẹ́tí máa rí tí wọ́n ti mú example tó kọ́kọ́ mú wá òun ni arábìnrin kan tó pè ní Grace de Salabe òun náà ni ẹ̀ ń wò ní orí screen yìí. Wọ́n ní nígbà tí ó wà ní ọmọdún 4 wọ́n fẹ́ fún arákùnrin kan tó pè ní Adam Neville nígbà tó wà ní ọmọdún 4 nígbà tó tún yá tó tún pé ọmọdún 6 wọ́n tún fẹ́ fún ọkọ kejì nígbà tó yá tó tún pé ọmọdún 11 wọ́n tún fẹ́ fún ọkọ kẹta. Wọ́n pa arábìnrin kan náà ní Annie de Mowbray ó ṣe ìgbéyàwó nígbà tó wà ní ọmọdún 5 tí ọkọ rẹ̀ sì wà ní ọmọdún 4. Wọ́n tún pa arábìnrin míì náà ní Agnes of France ó ṣe ìgbéyàwó àkọ́kọ́ ẹ̀ nígbà tó wà lọ́mọdún 8 ó dẹ̀ tún ṣe ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì nígbà tó wà lọ́mọdún 11. Wọ́n pe arábìnrin kan náà ní Margaret of Hungary òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọdún 10. Wọ́n tún pe arábìnrin kan náà ní Isabella of Valois òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọdún 11 sí 12. Wọ́n pe arábìnrin kan náà ní Lady Margaret Beaufort òun ṣe ìgbéyàwó titi ẹ̀ nígbà tó wà ní ọmọdún 7 ní 1450 ó ṣe ìgbéyàwó kejì ní 1455 ó tún ṣe ìgbéyàwó kẹta ní 1458. Èyí tá a máa fi ká ìṣẹ́ gbogbo ẹ̀ ńlẹ̀ òun náà ní ìwé tí gbogbo àjọ mọ́ ni tí wọ́n ń pè ní Romeo and Juliet tí William Shakespeare the greatest writer tó yẹ pé òun ló kọ ìwé náà. Wọ́n gbé ìwé náà jáde ní 1597 nínú Act 1 Scene 3. Wọ́n pe arábìnrin kan nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ Lady Capulet ó ń bá ọmọ kan sọ̀rọ̀ ọmọ yẹn 12 years ní kì í pé 14 years. Kí ni Lady Capulet yẹn sọ fún ọmọ yẹn tó advice yẹn òun náà ló sọ pé well think of marriage now àsìkò yìí o tètè máa lọ ronú nípa kó ṣègbéyàwó o. Younger than you here in Verona ladies of esteem are made already mothers. Àwọn ọmọbìnrin tí wọ́n kéré jù ẹ lọ́jọ́ orí gan lọ́mọ tí ó ti pé 14 àwọn ọmọbìnrin tí wọ́n kéré jù ẹ lọ́jọ́ orí gan ní ìlú Verona tàwa ń bẹ̀ yìí o wọ́n ti di ìyá wọ́n ti bímọ already. Ìwọ náà tètè lọ́ọ́ máa kíni lọ́ọ́ máa ronú nípa ọmọ bíbí. Àwọn kan tó fàárè tó fi jẹ́ pé ẹ máa find it very hard kẹ́ tó lè rí ẹnìkankan láyé àtijọ́ láwọn tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń lọ lágbègbè wọn tó máa wá sọ pé in tún fi sára Ànábì Muhammad pé ó fẹ́ ọmọ lọ́mọdún 6 ó wá bá a ní nǹkan pọ̀ lọ́mọdún 9 tó ṣe wípé mi ì tí sọ pé bó ṣe rí gangan nìyẹn o à ń bọ̀ wá sórí yẹn o torí tá a bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí ni a sọ pé Ọlọ́run sọ pé àìsàn pa Ànábì sọ pé but kò sí nínú ọ̀rọ̀ tá à ń sọ mi rárá but báwọn lárúbáwá gan tí wọ́n jẹ́ lárúbáwá why tí wọn ò sọ̀rọ̀ níjọ́ tá Ànábì ń ṣe a máa wá padà sí inú ìwé The Story of Civilization kí ló sọ nípa àwọn lárúbáwá lásìkò Ànábì kó tó dípa Ànábì wà àti lẹ́yìn ìgbà tá Ànábì lọ ó wá ń sọ bẹ́ẹ̀ pé before Muhammad and after him slightly kó tó dípa Ànábì dé àti ìgbà tá Ànábì lọ tán díẹ̀ ó ní but at 7 or 8 ó ní láti 7 sí 8 she was married off to any youth of the clan ni wọ́n máa mú ọmọbìnrin wọn lọ́ọ́ máa fi ṣe ìgbéyàwó fún ọ̀dọ́ kankan tí wọ́n bá rí ní inú ìjọ wọn lásìkò náà tó ń túmọ̀ wípé bí wọ́n ti ń ṣe nìyẹn láàrin àwọn lárúbáwá lásìkò náà tradition wọn nìyẹn tí a dẹ̀ ti rí kábẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ìlú pátápátá tẹ́ ìdọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá tradition wọn ni lásìkò gbà náà nínú ìwé yẹn bákan náà ó sọ pé as in most civilized countries ní bó ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn country tí wọ́n ti lọ́lá jù lásìkò náà wọ́n ní girls were usually married by the age of 12 ọmọdún 12 ọmọbìnrin ó ti lọ ilé ọkọ and were murdered at 13 or 14 wọ́n dẹ̀ ti máa bímọ ní ọmọdún 13 sí ọmọdún 14 kì í ṣe lárúbáwá nìkan ní gbogbo ìlú tó lajú ń jọ náà kọ́tọ́ sọ ni wọ́n ní some married at 10 àwọn kan wọlé ọkọ nígbà tó wà lọ́mọdún 9 or
10 àwọn kan sì wọlé ọkọ nígbà tí wọ́n wà ní ọmọ ọdún 10 gẹ́gẹ́ bí mo sọ fún yín ṣé ànábì fẹ́ ìyá ńlá wa Aisha lọ́mọ ọdún 6 àbí lọ́mọ ọdún 9 ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ òun ló máa jẹ́ second episode lẹ́yìn ilé ìtànṣẹ́ yìí gẹ́gẹ́ bí tradition àwọn Lárúbáwá tó ṣe pé wọ́n lè fẹ́ ọmọ ní dédé ọmọ ọdún 9 jọ náà tí wọ́n wá sọ pé ànábì wa Muhammad ipa ànábì wa ó fẹ́ ìyá ńlá wa Aisha lọ́mọ ọdún 9 níjọ náà àwọn kan mẹ́ta kan wà tí mo fẹ́ ká wò ọmọ tí wọ́n fẹ́ yẹn ní ìgbà tí wọ́n fẹ́ kò complain nígbà tó sì dàgbà kò complain ẹlẹ́ẹ̀kejì bàbá àti ìyá rẹ̀ wọ́n force ẹ̀ sí inú ẹ̀ wọ́n yọnu sí wọn ò dẹ̀ complain àárí any sign of complain rárá àwọn inú ìjọ tí wọ́n wà àwọn tí wọ́n rọ kiri ká wọn tí ọ̀tá sì pọ̀ ó yẹ kó jẹ́ ọ̀kan nínú àwọn kan tí wọ́n máa fi sọ̀rọ̀ ànábì pé tá ànábì sì ò dáa wáyé tí wọn ò sọ̀rọ̀ lọ sáìdì bẹ̀yẹn àtàwọn ìbéèrè míì náà fẹ́ pé ká bá ní pé kí ọ̀jọ̀gbọ́n kí wọ́n máa bi rẹ̀ léèrè á rí i pé gbogbo most àwọn kan tí wọ́n sọ sí ànábì Muhammad yìí kò rí bẹ́ẹ̀ inshallah ẹ máa retí mi nínú next episode wassalamu alaikum warahmatullahi wabarakatuh.